Hello, my people. Now, good afternoon. Now, welcome to YORUBAGIDITV, and we are at Mama Arogbo's temple. My people, how na dey? How say na dey? Okay, una like and subscribe. And now we dey. Now follow me. Make we go tell na things where they happen for life. One or two things where don't happen for life. When me self don't use my eyes see where this mama don't do. Now follow me. Subscribe to my YouTube channel Yorubado Online TV. Baba ìyàwó yín rè. Ìyàwó mi ni. Mama bọ̀. Ìyàwó mi ni. Jésù sọ pé ká má yí la padà. Bí ẹ bá rọ, Jésù fúnra rẹ̀ gan. O lè bọ́ sẹ́gbẹ́ bí. Ẹyọ kan ṣo tó kù lọ́wọ́ mi ọ̀nà rẹ̀. Kẹ́nìkan wá tún sọ pé mo ní sábà gbà láàmú. So àdìpẹ́kọ́ náà kọ pé Jésù ló lórí ọ̀fẹ́ o ló sì fún yẹn. Bàbá sọ́sọ́ sì méjì ní àbíkí sẹ́lẹ̀. Gbé méjèèjì. So no méjì kọ́ o. Mẹ́yẹ̀ta ni o. Ìyá ẹ̀kẹta náà mo wà mẹ́. Ẹ farabalẹ̀. Mo ní ìtẹ́jẹ́ sórí ti àfáàní. Online TV, ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sí lórí YouTube yín. Good afternoon. Now, welcome to YORUBAGIDITV, and we are at Mama Arogbo's temple right now. So, my people, how na dey? How say na dey? Okay, una like and subscribe. And now we dey. Now follow me. Make we go tell na things where they happen for life. One or two things where don't happen for life. When me self don't use my eyes see where this mama don't do. Now follow me. Make we go. So for this place now, this mama, you no get any kind thing where they don't bring come here, where she never do, where I never see you. Because even of recent self, this shadow medical stuff, where get spiritual problems, spiritual husband, una get stroke or anything, she dey deal with them, she dey take care of them. And it no matter whether you dey Nigeria or you dey abroad, though, we dey available for everywhere. So this mama like this, don't be saying na gist o, na ogbonge. Don't be say I dey cap now, I know they give una capping no. I dey give una the legit this thing. This mama now, as she dey here like this, anybody wey get spiritual battle or spiritual say you know they flourish well. Don't be saying na scam o, na legit I dey tell una so. So as the matter dey go, the mama like this, if you come with your problem, she go first check you. Say, when I wetin I fit do, I be na wetin I no fit do. If na wetin she no fit do, she go clear you. Now that one I tell like am. If she no fit do am, she go clear you say I no fit do am. But if she fit do am, she go tell you say I fit do am. So as the matter they go office itself, you get one lady where they carry come this area like this. Now this same place, oh, now this same place they carry the girl come. Oh, I don't know the kind waka where she go do where they use them. Oh, the girl no fit even waka. He talk, they carry the girl come. Oh, I don't know the kind waka where she go do where they use them. Oh, the girl no fit even waka. He talk come outside. Oh, but all glory be to God for my presence for here. No be said they say. Nai Malekom, this mama for here, just come. He say this pikin they don't use am, and they don't carry the pikin waka. The girl na 500 level student to make her use name cover, make her use my mouth cover her name, make her no expose the name. So as they go, they carry the girl come here with the girl with the mama and the grandmama. But all glory to God today. The girl, if you come here, say if you see, you know, but say na person where they don't use before. No be a power, but na God grace. You know, say these spiritual things we sabi and pass each other. Some people go learn them. And some people they carry and come from their ancestral line. And this mama say yes, so now your ancestral life for take carry and they give una hot legit as they hot. I know they give una stamp. Now from your ancestral home, he bring and come. Now papa, now they for bring and come. And you know they do this work, you don't they for bomb me. This area now mama they call they for bomb me. Now yeah, I don't still go I see they come here like this. So no be smart. No be not say oh, no be why your people will go just do na 419. So I say make I gist. Now many things which they do. Even got some people will go come here say they no go get the money, no go complete. She go do for them. And thank God, some people they know and they go come say thank you, and some people go come they no go say thank you. But if you like, they do something for you, say thank you. Now you know. You do something, you know, say thank you. Now you know. If you say thank you, where they help you for future. Now you know. If they don't see help you, now you know. So my people, now so the matter they be as they hot. Again, anything where you they go through, send you call him, he go tell you. He go check whether he go fit help you or he no fit help you. If you no fit help you, go tell say he no fit help you. Now go get mama. So now go like this. So now area will like this. So mona follow me, make we dey go. No be like all those places where you go they see goat. Nothing like goat or ram for here. See as compound dey. Saturday no be say you go they see goat forest. Everywhere go they display. Yeah, now wait I tell like no be say make you dey do work, make you come dey dirty. She even come neat on top.
So now so the matter be as they go see where live on YORUBAGIDITV. As we did Mama Arogbo temple, so now so they go. So as the area be, now so this area be, this place like this mama don't dey here more than 20 years. Where she don't dey here like this, and nothing they shake am. Nothing they shake am, and she still dey. You know, say if person no legit, you no go fit dey one place for more than 20 years or so. Now so it be I say make I tell una as it dey be. May no be like say I dey keep updates from una. Say make I still tell una the legit updates. My people, una do remember not forget to like and subscribe to YORUBAGIDITV. My country people, good morning, good afternoon, and good evening for anywhere of the world where una dey. Today we dey one ogbonge mama place where una don't already know, person of Mama Ajewoja. Right now we are at Mama's Ajewoja's temple, aka Mama Arogbo. So before we go deeply, I would like you to remind you guys to please like, subscribe, and share our video on Yoruba Doing Online TV. And to our returning subscribers, we say thank you and we rice. Only them basi rice the bata rice. Only àtìrandíran òun yóò mọ tinú gbèsè bọ̀ náà gbèsè ni. So, Mama, we would like to bring Mama into the picture right now. So, Mama, welcome, ma. Good afternoon. Afternoon. How are you? We are very, very fine. We are fine. So, today, we would like you to tell us more about yourself, starting from your name. We already know you, but we will need an introduction for people that doesn't know you. As I'm here, my name is Ajewoja, the Arogbo. Arogbo job community. Okay. Right? Second time, I don't say why they do this business. Since 1980. I'm doing this business. God they help me. I still do am. God they answer my prayer. I can't be a God. And God is my strength. God is my back. God is my back and front. So different work. And God they help me where they do. So, Mama, I would like to ask you the area you particularly specialize in this trado medicine work and spiritual things that you do. And I would like to ask you, how can someone know how you go about it? I've seen different work way that I'm doing. Work, spiritual work, that's the way they get picking. That's the way get problem for soccer. Different one. I'm not one. And God help me. If in a person use your head, I will try to take it calm down. If in a family problem, I will try to do. If in a then use you, I feel do. If all the family get problem, say you not get problem, I feel do. Or your eye not see. Your prick go down, I will wake it. Wow. Person where they won't know way not born. Or person get problem with the children. Or spiritual attack, different one. God will help me. That's why they do. I can't be a God. No work will come. So then a person will die, I know if he will come. As he they die, go. Where I did there, we will try. If he wake, and God said, but person will die, not if you wake that person. If I talk up, that's lie. Subscribe to my YouTube channel, Yoruba Doing Online TV. Don't tell why this is all this and I did work now day where I born all my children. Where I did inside, where I built house, you do everything. I do okay before TV committee. So I do everything. I do okay. So make God help us. God will help everybody. Amen. So, Mama, I would like to ask you,
what are your biggest challenges in this job? So far, you have been coming with this job. What are your greatest challenges that you would like to share? Thank you. I never get challenges. The one that all these few days, this too much time, if I do work for you, you must get patience. Don't rush. If you rush, if I just rush, I feel no answer yourself. I feel stay my own. Because I'm already okay. Don't rush me. But if you don't rush me, I do it remain small. I will see reinforcement. Do up. This thing will be okay. But you just rush me, be like magic. I know they do magic. If in a magic, I can't feel that I can't do like this. I don't do magic. You must get patience for me. Mama, for what I one woman day. I said that woman. She called me like 4 times, 5 times, 10 times, and not answer them. But later I can't open face her, so her problem solved. So some go day, oh yeah, mama, it's okay. Oh yeah. Not be magic. I know they do 419. She's why I start this work. I don't do 419. Where I call this age do 419. I'm already okay. Sometimes some few times I go leave this job. Make I enjoy my life. Make I get long life. Because I know they sleep. I know they rest. I know they eat. I know they work car. I know they go out again. So make God help us. I never get challenge on it. Although say that people, Mama, I don't do Mama, like I say 2 days. I know they do work 2 days. Go get patience. I can't be a God. God self. If you go some pastor, go to hospital now, they will give you just some. Then can you go there? Now that very day now you do okay. So go this 2 months, 2 weeks. This do will get critical. You spend too much for there. Talk less and work. So I beg, make everybody get patient for me. Or if you say make I work for you, get patient. And so some people they get patient. Those people they focus with them. That time that they start, I don't like any rat self go there. Flash self go there. Those people they get patient for me. So make everybody get patient for me. If they say make I do work for you people. No, they do magic work. All the while they God they help them. People they thank you. So I want to do my Bashiru Akepelu. Ẹ̀yin náà wò ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti pè mí lórí ọ̀rọ̀ Alhaji Bashiru Akepelu wípé àwọn tí ẹ fẹ́ pè wọ́n. Mo fi àsìkò yìí sọ fún gbogbo wa wípé ẹni tí ó bá tọ́ ibì kan wò kò ní mọ̀ bó ṣe rí torí pé ẹ bá sọ pé ìwọ ọ̀tẹ̀rù ntí ọkàn fi tàn lásán ló mú lọ́wọ́. Alhaji Bashiru Akepelu mo ti dán wọn wò dáadáa débi wípé tabaníkà ní ẹni méjì ẹ̀ta ẹ̀rin ọ̀rọ̀ ẹ̀fà kọ́rọ̀ ó lè yá. Alhaji Akepelu tẹ́ bá dọ̀dọ̀ wọn bí ogún bí ọgbọ̀n kò sí bẹ́ẹ̀ ṣe dọ̀dọ̀ wọn tí ẹni báwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èrò lọ́dọ̀ wọn tí ó yẹ pé wọ́n kàn pọ̀ síbẹ̀. Wọ́n fàsìkò yìí sọ fún gbogbo wa wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹ má wulẹ̀ doubt lórí Alhaji Bashiru Akepelu torí wípé wọ́n ní gbowó lọ́wọ́ rẹ̀. Àwọn èèyàn ò dúró lórí pé lọ mówó wá. Ní táwọn èèyàn dúró lé lórí ni wípé wàá dúpẹ́ gangan ní ọ̀rọ̀ táwọn èèyàn máa ń kọ lẹ́nu. Wọ́n á ṣiṣẹ́ fún ọ. Wọ́n á ṣiṣẹ́ fún ọ dáadáa. Wọ́n in fact ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wọ́n lè ní kó lọ mú 2,000 naira wá. Wọ́n lè ní kẹ́lòmíì lọ mú 3,000. Ẹ yẹ confirm nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn comment tí wọ́n ti ń comment lórí Alhaji Bashiru Akepelu. Ẹ rí wípé dáadáa ni wọ́n sọ nípa Alhaji yìí. Ọlọ́run sì ti ọ̀dọ̀ wọn gba ọ̀pọ̀lọpọ̀ láti tú ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ̀. Ìkànnì Yorùbá Dùn Online TV ló ń kí gbogbo wa o. List àwọn èèyàn ti tó bí 4 sí 5 gbowó kankan lọ́wọ́ wọn. Àfọn lọ́fẹ̀ẹ́ náà ni kò dé affect mi. Mo tún gbẹ́ nìkan wá, mo tún mẹ́ni ẹnìkan tún pè mí láti orílẹ̀-èdè Amẹ́ríkà ẹni kọ́ lọ mú 1,500 wá. Ìgbọ̀nyálẹ̀ tó lẹ̀ gbowó lọ́wọ́ ẹ̀ mọ́. Kò sí problem. Á dẹ̀ dúpẹ́. Níbo lẹ ti rówó jẹun? Ọlọ́run ni máa ń yọ ẹ̀dá sẹ́. Ọlọ́run ló máa ń yọ èèyàn. Ọlọ́run máa ń yọ. Tí a bá jẹun irọ́ tó ń pọ̀ lọ ibi ní ọ̀pá kan. Tẹ́ bá wà wò dáadáa, ǹjẹ́ ṣé ìtúsílẹ̀ wà fún ọ̀pọ̀lọpọ̀ ìṣòro lọ́dọ̀ yín? Tí a bá ti nígbàgbọ́ tó súnmọ́ Ọlọ́run tó nígbàgbọ́ ìtúsílẹ̀ wà. Bàbá, mo dé ọ̀dọ̀ yín mo bá àwọn èèyàn tó pọ̀. Kí ló ṣẹlẹ̀? Bàtà ń rí ìtúsílẹ̀ náà nìyẹn ló máa jókòó ti rọ́ lọ́rùn. Ẹni tó wọ́n ní jókòó ti rọ́ lọ́rùn. Ọ̀rọ̀ ẹni tí ó rí ń fọ́ torí ẹ̀ lọ mélòmíì wá. Ẹni tí òpó ẹ̀ dàrú tá a sì ń tó kun yẹn tó padà mélòmíì wá. Wọ́n tó rí ń fọ́ mọ́ra wọn, ẹni tí wọ́n máa mọ́ra wọn, ẹni tí wọ́n mọ́ra wọn náà. Bàbá ń pàdé káàkiri so Alhaji bọ́ọ̀sì bí mi ẹ̀yìn rẹ̀ yìí ó yá ń sàlẹ̀ ọ̀pẹ very simple now. Alhaji àwọn èèyàn wá láti Òṣogbo mo bá wọn kan láwọn wá láti kíní mo bá wọn kan wọ́n wá láwọn kíní wọ́n wá káàkiri bàbá nítorí ẹ̀yin nìkan. Gbà tí mo dọ̀dọ̀ yín lánàá ẹni ká tètè dé o èmi wá lọ dé ní nǹkan bí aago 10 kọjá
àbára yìí wọlé mọ́. Mo fi ní kẹ́ ní sùúrù díẹ̀ pé màá jẹ́ kẹ́ wọlé. Tẹ́ bá wo aago tá interview yín ṣe báyìí ó ti ń súnmọ́ bí aago bíi 3 ọ̀fẹ́ lù. Kò tí ì kàn yín náà sókàn yín ni. Kọ̀ọ̀kan wa ẹ̀yin lẹ́ni ká wọlé. Kò jẹ́ ni. Bàbá sí gbogbo wọn náà ni wọ́n sì máa rí solution sọ̀rọ̀ ayé wọn. Èèyàn lè máa tó hospital ti ń parọ́ láti bí 20 ọdún so 40 ọdún so. Láti bí 20 ọdún 40 ọdún. Mo tún ṣe kan fún àwọn 67 ni o tádì mi ti kú gbà yẹn mo tún ṣe kan fún yàn. Láti 67. Tádì mi ti kú. Èmi ní akọ́sọ́ àwọn abẹ́rẹ́ sí bẹ́ẹ̀ ní sẹ́lá ti bá títí náà. A jẹ́ pé ẹ̀yin náà wà pẹ̀lú bàbá ń gbà náà. Bàbá máa ní mẹ́bẹ̀ náà bí mi sí. Bàbá ewé mi ẹgbẹ́ dẹ̀ so. Ṣé ní ìlàkọjá? Pọ̀ lórí ṣe ṣùgbọ́n níbi ká sọ̀rọ̀ ká fi bí sán lọ́pọ̀ jù. Bíi ti kú. Ẹlòmíì ò wọ́n fẹ́ fún orí san orí. Mo fẹ́ fún orí san orí. Bàbá mi ká tọ́jú èèyàn kó di pọ́n fẹ́ mọ́ àǹtá ẹ̀yàn pé ó dàbí ẹni pé bóyá ẹran já ọkọ̀ fúnra ẹ̀. Táwọn tó ẹran mi lè máa pariwo ẹran tó sì já ọkọ̀ fúnra ẹ̀ táwọn tó ẹran mi lè sàn kó tó bá bí sìn àkíyèsí pa lọ́kọ̀ ẹ̀wọ̀n wá fúnra wọn ni táwọn tó ẹran mi lè máa pariwo káwá sọ alábẹ́yẹn kó gbìyànjú wá sẹ́kù ó yẹ kéèyàn lè dúpẹ́ wọn ẹ̀ sábà dúpẹ́ ní àdé àdó wọn bí ọdún 9 sí ìsìn ọdún 7 sí ìdá mọ́ àwọn tó ń sọ bẹ̀tọ́ Ọlọ́run ni mo ń jẹ́ ẹ̀dá kò ní alára. Bàbá mo lè ti jogún rẹ̀ lẹ̀ torí mo rí ìsọ̀rọ̀ yín ìrẹ̀lẹ̀ ìwùwà yín ìrẹ̀lẹ̀ ẹni tí ọba mọ̀ yín gan wàhálà yìí yóò ti kó imero wọn ní mọ̀ pé yín lẹ̀ jẹ́ Alhaji Adétọ́jú. Subscribe to my YouTube channel Yorùbádùn Online TV. Ìkànnì tó dára ni ẹ máa wò. Buy goat, buy this. I thought never this 27. Make God help us. Answer me if you have question on my mind. So, Mama, I would like to ask you, Yeah. what's the greatest disadvantage that you have experienced in this job? The disadvantage. Thank you. The disadvantage that I see this job, God they help me help people. Only that one is enough for me. God they help me different things. As I do this work, no critical go come. God go help me. Before I dey verse, if I go verse, but now as God they help me, since that time I tell God say, person you find me I go forgive. Since 19 because about I do God they see me 2 years where I live now, so God they help me, so I all the person I don't come out time. I never get query for this work. This is why the person never die for my place. Person never get case where critical where I not feel do where carry me go say some, carry me go anywhere. Unlock my place. I never. Wow. Since why I did, never see. So, Mama, you're trying to make us understand that there are some of your customers that might be annoying. Yes, Mama, sometimes. Answer me. Mama, you never answer me. Quick. I can't be magic. Yes. I can't do magic. You get patient for me. Some go think that I just be like, go carry water, make I drink. And so next day work go do. Think when they don't spot day. That's why I go do am. God go answer you. But not be say the following day, the second day, don't believe that on me. And not before one. I go say do am. No, not be like that too. That is it. So, Mama, if I were to be your customer right now, and I have challenges that and God is going to answer me through you, how? God, yeah, thank you. God will answer you. If I check your belly, or your womb get fault, I go know. The medicine that you use, will go make you get belly, I go arrange it for you. You get belly. So, Mama, I would like to ask you, are there some days you feel like I'm just tired of it? Thank you. I never tire. But like 4 days, 5 days, I no go sleep. 10 days, I no go sleep. Some job will hold me like 4 days. Those 4 days, I will not close eyes. Because if I close eyes, job not go done. So I go play CD. Where I not go sleep till that time. If not 12, I want to do work, I go do the work. If not 2, so I not go sleep. Because if I just sleep, the work not spoil. That's what I do. I never tire. But I still there because God don't send him to help people. I must do that. I can't be a God. Different people they come, but I not can't be mentioning. So, Mama, so I would like to ask, I know it's not possible to get the accurate statistics, but over the years, can you give us a number, an estimate of the numbers of customers you've had over the years? Over those time where they do this work, Abi, more than 2,000 plus. Wow. I write all of them down.
Not for mouth. He did now with exercise. So, Mama, I would like to ask you one more thing again. What is the advantage of this job to you, this profession you are doing that you choose? The advantage. I get different advantages. The advantage I get is plenty. More wisdom, more sense, Wow. more peace, more psychologists for this job. That's very nice. So, what is aside from the advantage, the greatest benefit that you have gotten from this job? Like, okay, this is the work I'm doing. This is what I benefited from my job. Thing that I benefit from the job, I train all my children, build house, get car, Wow. get different things in different places. Wow. Now I can't be they call me king inside this work. Wow. All those town, the place that they give me king, woman king. Say not for me. I can't be a god. If I'm moving out, people follow me, be like say I'm a god, but I not be a god. It's okay for me. So, Mama, since we have been talking, you have been saying God, God. So you do believe in God? I believe God is my strength. I believe in God. Without no God, I can't believe. When God create all these things. I believe God. All this I did now, God now be first. I'm back. So, Mama, I would like to ask you, when is the longest period you have stayed up doing a job for someone? The longest days you have stayed? I still there on the job. It's all this day. I still did the job. I still did the job. Still did. So, Mama, is there any experience about this job that you would like to share to us? Would you like us to know some experience, like what you experienced, some cases, so you can give us some case studies? Okay. Do you know what is here? No, say I never get thing where I write down. Others immediately I see the person, I could know what thing I could do for person. You call me, I don't know how you be, where I would do for you. That is fine. That's I not get that way that they open. I don't get that. So that's why he had to teach person. Wow. Wow. So, Mama, I would like to ask, at the point of doing this job, if there are multiple customers and you are doing their different jobs at a time, how are you with your age and everything? How are you able to do everything? Yes. You know what? You know what's here? You know that this hand not equal. Yes. This person problem difference. This one difference. This one that's why the thing they do. So, Mama, I would like to ask, if there is a customer that needs spiritual assistance, but it's not really buoyant, but can still afford some, would you render assistance to that kind of get person? little money? I carry my money, John, then do for that. So you would take out of your personal money to add to the 24 person. hours. What if the person didn't come back and appreciate you later? Some they thank, some not thank. And after that, now God help me. Yes. Now God send me. So that is it. Now God help me. That is it. So, Mama, at this point, I am getting more interested about this your job. And aside your profession, Mama, you look quite sick, because you know I've been seeing you over the years and you are not getting old. What is the secret? Now, all those go where all those agbo where they use 9 days on it. All this agbo 9 days see. I mean they see my head. I just cover this thing. I just cover them. I'm 70 years old. They see me. You are going. Oh my God. I say I don't hold. I just. I've known you over the years. Hey, how can I drink this thing?
I fit run. I fit jump. Wow. Jump. Also that jump go come. Don't be lie. So, Mama, how, because I know you are a chief, a high chief. So how do you manage your work with being a chief at the same time? Being an high chief at the same time? If it not reach the time to go to Afi, I must create that time. I think when I go reach Afi, I will tell them, this, I have a job. I will spend like 2 hours, 3 hours. They will leave me. People have already know that this job that I'm doing, they will give me that sign. I will come back. Wow. So, Mama, you normally take deliveries before? Do you still take deliveries 24 now? hours. Wow. I'm still on it. Wow. I'm still on it. Different systems. God help me. Mama, there's another thing I would like you to explain on the duration, on how some people, they might be impatient and all. I want to know the duration of time it will take for somebody to know that, okay, this thing I have done is reflecting in my life. I can't be God. You believe what I'm doing for you, you believe on me. God will answer your prayer. So if they have their own faith and belief, it is going to work for them. So, Mama, how many children have you raised in school with this your profession? I can't feel count. I can't feel count. And that person children, and that person, I can't feel count. People where they shop for my house, they more than 60, 70. Wow. This morning, I'm already seeing money. Can't be a God. So, Mama, aside of doing this job, you are also a philanthropist. You like giving out to people. Different. Oh, Different. Some go to hospital come, Mama. Why not carry your wife over the go hospital? I go spend the money. So, Mama, how do you cope with your family when you stay 4 days, 5 days in doing job for people and everything? How do you cope? How do you do that? Then we cook all the food. The person like I can't pay shop. Why they see this? Wow. See, don't already day my body. So people will cook down, people will shop. If I see people come here, put rice for fire, do this. Then go cook and shop. So, Mama, so this compound, as it is now, it's one of the benefits of your job. Yeah. Are there times where your customers give you gifts as coming back to appreciate you? You know, it's rare to see people practicing your profession and at the same time saying God. Because I've known you since, even before I came with my boss, I've known you. So I just like really appreciate that you say God, because if they have faith in God, not in you. God, so Mama, so how are you be able to have that psychology, that analogy, that sense in your head? How are you able to have that wisdom? Because most people will say, I am an Ifa somebody, I do Ifa. You don't call God in where they are. How do you manage to just God, do that? thank you very much. I know that God is my strength. I believe God is my creator. I'm not the one create myself. Everything that you are doing, God, I'm looking at you. God is my strength. Everything, first, God, back, God. Wow. Left hand is God. Without no God, I can't do. That is my whole life. So, Mama, there's one thing that I would like to ask you. Did you learn this your profession? I didn't learn it. My forefather. My father. Everybody know for the word. Like this. My father. He going to say, come and give me this thing. Then we come and give her. Goes from what I give her.
The one wey reach me, now they give me, now they use. We know they buy clothes for now. What are they carry clothes for give us? That's your grandfather. Grand, yeah, we. I bet. Wow. Ah. So at this point, Mama, I would like you to give out some advice, if you can, to our dear viewers. What advice do you have for them? Advice. For them, for our viewers. I can't be a God. All this I feel, make God help us. We are the help Nigeria. Make God help us. That's my prayer. What I do for you people. They don't help many people because as before now come, I don't help. But now the help come gradually go up. So God will still go help you people. That's prayer. Mama, I would like to ask you this particular question in Yoruba. Ṣé mọ̀ pé àwọn míì wà wọn ò gbàgbọ́ pé ayé ń ṣe wọ́n, wọn ò gbàgbọ́ pé ayé kù síbì kan. What kind of words do you have for those people? I said there are some people, àwọn kan wà wọn ò gbàgbọ́ pé wọ́n ní ìṣòro pé there's anything called spiritual, wọn ò tiẹ̀ mọ̀ pé nǹkan kan wà tó ń jẹ́ ayé. So what kind of words do you have for those people? I won't believe pé ayé wà. Ayé pé pẹ́pẹ́pẹ́, ayé kò pé ayé pé mẹ́ta, ayé wà. Ẹni tó ń sọ pé ayé ò sí, onítọ̀hún ti kú nìyẹn. Wow. Ti kú, ayé ò bá sí, ayé onítọ̀hún ti kú nìyẹn. So àwọn tí ò mọ̀ pé ayé wà yẹn, wọ́n ti kú láì mọ̀ pé wọ́n ti kú. Màmá, ẹ jọ̀ọ́ ẹ má bínú. Ṣé ó possible kí ayé ṣe like I'm asking if it's possible for somebody should be battling spiritual issues and still not have any signs that I am going on with spiritual issues. Àwọn ẹlòmíì ò mọ̀ pé wọ́n ní ìṣòro. Ìṣòro dẹ̀ wà. Ṣẹpẹ́ṣẹpẹ́. Ogun lé ló pọ̀ jù. Ogun láta ẹ fi ìta àdá lò ẹ́. Kò dẹ̀ sí nǹkan tó fẹ́ ṣe. Tó bá bìlíìfù pé ìṣòro wà, gbàgbé ayé ẹ ti tán nìyẹn o. Ìṣòro wà. Wọ́n lè fi ẹ̀rẹ̀kẹ́ lọ kẹfẹ́ gùnkè lọ, kan já ẹbọ kan pa ẹ́ dànù, kò dẹ̀ sí nǹkan tó fẹ́ ṣe. Kọ́ lè lọ kán dà ọ̀nà ẹrú, kọ́ lọ kán dà ọmọ ẹrú, wọ́n lè tún kẹ̀yìn wàtọ̀ ọmọ síra, kò sí nǹkan tó fẹ́ ṣe o. Wọ́n ní ìṣòro sí. Wọ́n lè lọ kán já sílẹ̀ níbi iṣẹ́ kọ́ máa ríṣẹ́ ṣe, kán dààmú láti gba ẹ̀, kẹ́ rí pé ìdààmú dé bá ẹ. Ọ̀nà ayé òsì. Ayé wà. Pẹ́pẹ́pẹ́ ayé kòkó bèjì ayé pé mẹ́ta. Wọ́n tó tẹ̀kọ̀ ayé wà ní tó bá wá ayé òsì. Èmi tó wà bí tí mo ṣe yìí gan, mo dúró stand ni. I can't be a God. I'm go So mama, nǹkan tẹ́ ń try àti sọ fún wa ni pé ẹ̀yin náà máa ń ní challenges ti yín fúnra yín, but torí pé ẹ dúró ló jẹ́ kẹ́ ṣì wà báyìí. Bẹ́ẹ̀ ni o, mo dúró ni o. So àṣé pé òótọ́ ni pé kò sẹ́ni tí ò ní tiẹ̀ ní ayé. Kò sí o. Everybody ní tiẹ̀ ní ayé. Kò sẹ́ni tí ò ní. So mama, ó jù ra ni, ọ̀tún rú àwa ìhókà àmá. Báyìí because àwa náà ẹ̀ ni àmá. Ọ̀tún kò sọ pé sàlẹ̀ ó bá tá bá ń rí ní òkèèrè àtètè pàtì àtètè kó kúrò lójú ọ̀nà ni. Tí ò bá ṣe bẹ́ẹ̀ kí ló dé? And then mama, ó ní question kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín o. Ṣé mo pé bí gbogbo bá ṣe dé, ọdún pé mo mọ̀ yín, mo ti mọ̀ yín tẹ́lẹ̀ kọ́gà tó mú mi débí. Ẹ rí gbogbo compound every time tí n bá dé ó máa ń mọ̀ ní. Báwo lẹ ṣe máa ń ṣe tó yẹ pé ẹ mọ̀ ilé àwọn míì tí ẹ bá lọ ẹ máa gbọ́ odor everywhere, ẹ máa rí ẹran oríṣiríṣi. So báwo lẹ ṣe ṣe tẹ́ ṣe wà bẹ́ẹ̀ ṣe wà yìí? Mo fẹ́ láìkẹ́ ẹ sọ fún wa mọ̀ nípa ẹ̀. Iṣẹ́ tèmi ò pàtẹ́ ni ewúrẹ́, ò pàtẹ́ náà. Sórí ó ní olúkálùkù fi ṣiṣẹ́ tiẹ̀. Tí ẹ gbọ́, ó ní olúkálùkù fi ṣiṣẹ́ tiẹ̀. Iṣẹ́ tèmi ọ̀tọ̀, iṣẹ́ tí ọ̀tọ̀, dàbí pé káyọ̀ dọ́gba. Ẹlòmíì mọ́ náà kan tó máa fi ṣiṣẹ́, èmi kan tó mọ̀ ṣe tèmi ọ̀tọ̀ ni, wàá bára jọ. So, màmá, ṣé olókùnlẹ̀ ìṣe ni?
ẹ lè máa ṣeré ibẹ̀ yẹn. Ẹ lè máa ṣeré ibẹ̀ yẹn. Òpin padà ní ọba ènìyàn jẹ́ bọ́tà ẹ lè máa ṣeré ibẹ̀ yẹn. Ṣebí ẹ rí ikọ̀ tó rùn ní kọ́pàdé mi ni. So màmá fẹ́ ṣe wà yí báyìí awo eré lẹ̀ ṣe awo ìkà. Tí àwọn èèyàn kan bá wá pé báyìí pé aléèyàn kan o a fẹ́ ṣe nǹkan báyìí séèyàn a fẹ́ ṣe nǹkan burúkú séèyàn kan ṣé ẹ máa bá wọn ṣe ni? Mi ò ṣe yẹn fún ènìyàn. Mo lè ṣiṣẹ́ fún ẹ onítọ̀hún bẹ̀ ẹ́ padà. Ẹ̀mí bọ́ lọ́wọ́ mi. So màmá at this point mo máa fẹ́ kẹ́ ẹ bá wa fi àdúrà ran àwọn kan lọ́wọ́ bá ṣe wà níbí yìí lórí channel yìí báyìí kẹ́ bá mi fi àdúrà kẹ́ fi ran àwọn kan lọ́wọ́ kẹ́ bá wa fàdúrà ràn wọ́n lọ́wọ́ torí gbogbo èèyàn ló nílò àdúrà èmi gan mo nílò àdúrà tí mo wà níbí yìí tó kẹ́ bá lè fi àdúrà ràn wọ́n lọ́wọ́. Àdúrà yín á gbà o. Ẹ̀rí bá ti ṣe ẹ ọ̀nà gbégbá o. Ogun lóògùn òde á fi ilẹ̀ orí àṣẹ tí yín o. Pápápá yẹn mà ní mú yín o. Mú máa yẹn mà ní mú yín o. Ààbò Ọlọ́run ní kálórì yín wàá bìkan gbogbo wa Ọlọ́run ààbò Ọlọ́run ní gbogbo wa wà ààbò Ọlọ́run ní kálórì wa o. Wọ́n ní gbogbo ọ̀tá tá bá ní ọ̀tá ogun lóògùn òde wọ́n ní orí eré ni wọ́n ti pa ejò. Wọ́n pa ọ̀tá wa ní orí eré o. Wọ́n ní koríko òde ò ní sinmi rí àwọn ọ̀tá tó fẹ́ gbé tìwá tó wà ní tó wà rẹ̀ kò wá ní ìsinmi o. Àwa ní ìsinmi àwa ní ìfọ̀kànbalẹ̀ ajèrè ọmọ ajèrè ọkọ ajèrè ayé wa ajèrè àwa ó fẹ́ afẹ́ rire àdúrà yẹn á máa gbà o. Ó dà á rí bẹ́ẹ̀ ó dà á ṣẹ bẹ́ẹ̀ lórúkọ Jésù Kristi Olúwa wa àmín. Mo ń fàsìkò yìí kí màmá Ajewoja inú mi ti ẹ̀dùn látàárọ̀ torí wípé mo fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin fans and friends wa ibikíbi tẹ́ bá wà jákèjádò gbogbo àgbáláyé nílẹ̀ àti lókè òkun ẹ ti máa rí pé ìtàkùrọ̀sọ wà láàrin èmi àti àwọn màmá àti àwọn tá a jọ wá ojú arábìnrin yìí ẹ tí ì rírí ẹ ti rí lónìí mo kí wa níbikíbi tá a bá wà nílẹ̀ àti lókè òkun tẹ́ bá wò dáadáa màmá gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àkọ́kọ́ àwọn èèyàn máa ń pè mí wọ́n ní màmá ẹ ti máa bí sí jù kí ló dé. Iṣẹ́ ni iṣẹ́ kẹtù débi gan iṣẹ́ tí wà ń lẹ̀ sẹpẹsẹpẹ mo ń ṣiṣẹ́ ni different places ọmọ wa òkè òkun gan wá ọdún dàpọ̀ iṣẹ́ tí ó tún wá túbọ̀ tún ríra sí. Màmá ṣe ní nǹkan kan tó lè bà yín lẹ́rù. Mi ò ní nǹkan tó lè bà mí lẹ́rù àfi Ọlọ́run lè bà mí lẹ́rù o bọ̀tọ́ ọmọ ènìyàn máa bà mí lẹ́rù o. Màmá ọmọ èèyàn ò lè bà yín lẹ́rù bẹ́ẹ̀ ṣe wà yìí. Ní ayé àtọ̀run ni. Èèyàn kankan ò lè halẹ̀ mọ́ yín. Mi ò tiẹ̀ wá mọ́. Bíi ti bò. Ọlọ́run lè halẹ̀ mọ́ bọ̀tọ́ ọmọ ènìyàn lè halẹ̀ mọ́ mi ò mọ́. Agbára wo lẹ gbẹ́kẹ̀lé. Bàbá bí màmá bíi ti bò. Mo gbẹ́kẹ̀lé Ọlọ́run. Mo gbẹ́kẹ̀lé Ọlọ́run. Màmá àjẹmọ́ lè halẹ̀ mọ́ yín. Àjẹ́ wo? Àjẹ́ àpò ló lè akẹ́rù ẹ̀kọ́ ní màbí tó kọ́ ẹ̀ lọ. Èmi ò lè ojú ààyè kò lè débì níbo ló fẹ́ dé. Èmèrè wo? Èmèrè wá rí i fẹ́ bó pàkàrà èmèrè wo? Kí ló ti ń bèrè? Tí mo lè wá gbé ibi tí ọmọ alẹ̀ pa tí mo lè dó síbẹ̀ tí mo gbé ibẹ̀ tí mo dé síbẹ̀. Orí ilẹ̀ tá a wà yìí ibẹ̀ ni wọ́n sin òkú àwọn onímọ̀lẹ̀ sí. Ibẹ̀ ni wọ́n sin sí. Ní gbogbo ìlú ibẹ̀ ni wọ́n sin sí. Ẹrù òsì bá yín. Kí ló kàn mí kàn wọ́n. Bóò ló ṣe ṣẹlẹ̀ gbà yẹn. Alárè fẹ́ ju àgbà mo fẹ́ kẹ́ gbóhùn lẹ́nu màmá yìí dáadáa lénìí. Alárè fẹ́ ju àgbà màmá bóò lẹ ṣe ṣe bóò ló ṣe ṣẹlẹ̀ níbi tó jẹ́ pé orí ilẹ̀ tó jẹ́ pé wọ́n ń sin èèyàn sí òun lẹ wá fi owó ara yín rà àbọ̀ fún yín lọ́fẹ̀ẹ́ ni. Mo sanwó ìgbà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Ṣọ́ọ̀ṣì rà lọ́wọ́ wọn lè rà skul rà wọn lè wá wọn tó fẹ́ fi ṣe hall wọn lè rà wọn bẹ̀rù wọn fi ilẹ̀ wọn máa san kúkà omi ni mo rà mo wá fi ilẹ̀ wọn bá tilẹ̀ kan máa sí ilẹ̀ fún mi sílẹ̀ mi kan wọ́n á sí ilẹ̀ fún wọn oyin tó kàn mí. Màmá ẹ farabalẹ̀ kó lè bá yé gbogbo wa dáadáa ilẹ̀ tẹ́ ra yìí òkú ni wọ́n sì síbẹ̀ lọ òkú àwọn tí mo lẹ̀ pa wọ́n á máa ju òkú wọn síbẹ̀. Bàbá pátápátá ni ó ti dà ilẹ̀ mímọ́ ní ọ̀dọ̀ tèmi. Ìgbà tẹ́ wá kọ́ ilé síbi ìgbà yẹn àwọn òkú máa ń ṣí ilẹ̀kùn. Wọ́n máa sí ilẹ̀kùn wọ́n máa ka ilẹ̀kùn mi wọ́n máa sọkú ká ní wọ́n máa kó àga jókòó ní omi yẹn wọ́n máa ka
ìmọ̀ ni tó fẹ́ padà kú ni kò ní dáa fún ó bá lọ. Mo ò kúrọ̀. Mo lè ti rí challenge, mo lè ti rí lè ti láyà tó báyìí. Bàbá ìyá Obìnrin ní ẹ̀kí sọkùnrin. bẹ́ẹ̀ ni bàbá abamọba ní ìbá mi ni mo gbọ́kànlé Ọlọ́run. Ọlọ́run ọba lẹ gbọ́kànlé. Ìgbà tí mo kọ́kọ́ rà bí àwọn ọmọ onílẹ̀ gan lè wọ bí wọn ò fẹ́ wọ. Torílẹ̀ agbára ni. Gbàtẹ́yìn wá rà. Gbàtẹ́yìn wá rà gbà lẹ́lẹ́. Orí ènìyàn pọ̀ ẹsẹ̀ pọ̀. Orí èèyàn pọ̀ ẹsẹ̀ èèyàn pọ̀. Ayan bẹ́ẹ̀dì. Ẹ̀rù òsì báyìí màmá. Màmá tá a bá wà wò dáadáa gbogbo àwọn èèyàn jákèjádò gbogbo àgbáláyé nílẹ̀ àti lókè òkun ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń pè mí wọ́n ń dúpẹ́. Màmá mo ń sọ fún ọ̀pọ̀ ṣé rí gbogbo ẹ̀yin èèyàn tẹ́ bá fẹ́ tí ẹ bá jẹ́ pé Nàìjíríà lẹ wà èmi ò bá ní kọ́mọ̀wulẹ̀ wà ní òkèèrè mọ́ jẹ dúdú ọsàn èmi ò bá ní kẹ́ ẹ tọ́ màmá Ajewoja gangan wá màmá àkọ́tọ̀ ìwá ẹ má wà nílùú èbó tó ti dé sí Nàìjíríà kọ́mọ̀wulẹ̀ jẹ́ kẹ́ ẹsẹ̀ mọ́ gbé nǹkan ránṣẹ́ kó kúkú tọ̀ ìwá kó kú wá báyìí torí ìyá ọmọ ní. Ìyẹn bá pé gan. Ìyẹn gan máa pé. Báyìí àwọn tó wá láti ìlú òyìnbó mo bá kà wọ́n ti lọ bí 45. Bẹ́ẹ̀ pé wọ́n fẹ́ ṣe ara wọn rìn wá. Àná gan àwọn kan ṣẹ̀ṣẹ̀ lọ náà àwọn kan ṣẹ̀ṣẹ̀ lọ wọ́n kà ti bẹ̀rẹ̀ dọ́pẹ́ màmá o ṣé wọ́n fún mi lówó o láàtọ̀ wọn ni wọ́n fẹ́ fojú físíkàlì rí mi. Wọ́n làwọn fẹ́ rí yín. Ìgbà tó wá rí mi wọ́n ní wọ́n tó fẹ́ gbéṣẹ́ mo gbéṣẹ́ sẹ́ẹ̀dẹ̀ sọ fún wọn pé kò sí kan tó fẹ́ ṣe ó yà wọ́n lẹ́nu. Kí ló yà wọ́n lẹ́nu? Ìgbà tí wọ́n ní ó rò pé bóyá mo tún ní ẹ̀kọ́ tí mo fẹ́ ṣe fún wọn iṣẹ́ ẹ̀dẹ̀ sọ pé good wọn lọ́dọ̀ káńdò mi ṣe péré ẹni tó ṣì wọ́n tó wá sọ fún ọmọ iṣẹ́ tó ṣe ó ní kò fẹ́ ní post. Wọ́n bùn yín 150. Wọ́n fún mi. Màmá ọjọ́ tí mo wá ní ìbọn ọmọ yẹn ń bí báyìí mọ́ wọ́n gbé ọmọ kan wá bí ẹnu mi ò gbà láti lè sọ wípé ọmọ yìí ní àrùn ọpọlọ. Màmá nǹkan tí mo ń sọ yìí yóò yé ẹ̀yin náà dáadáa ọmọ yìí ó ní àrùn ọpọlọ ńgbà tán gbé wá nígbà tí wọ́n gbé ọmọ yẹn débí màmá mo pe ọmọ yẹn mo ní part kí lọ́wọ́ ó lò wà ní part 5 ìyẹn final year students kí ló ṣẹlẹ̀ màmá wọ́n sì gbọ́ wá gbọ́ wípé kí ló tó tẹ̀ fi wọ́n jẹ́ ti ọmọ yìí sí lò ó. Gba tí mo ti wò ó pé mo lè ṣe ni mo ti di pé mo lè ṣe ni mo lè pé kí ìyá ẹ sọ̀rọ̀ mo lè pé wọ́n tó ní second day ni ara ẹ wà òkè wọ́n kówó sílẹ̀ o owó tí mo bíìlì yẹn wọ́n lọ gbà ilẹ̀ káàsì mo rí owó yẹn pọ̀ mo dẹ̀ lọ ra kan ó kún 30,000 lọ́wọ́ mi ìyá ẹ̀ gan wò mí àti pàtẹ́ bó ṣe é ti rí náà. Màmá èlé lẹ́yìn tàgbàdo yín lọ́ndà 200 naira àbí èlé nǹkan màmá 150 èlé lẹ́ta fún mi jálẹ̀ ṣe lè fún mi kí n máa mú lọ irọ́ lẹ pa ẹ lè fún mi pàlọ́ kí n máa mú lọ irọ́ lẹ mọ̀ pa tí ma mẹ́lẹ̀ náà lọ ẹ lè fún mi méjì ẹ lè yọ̀ǹda ẹyọ kan fún mi ẹ yọ̀ǹda fún mi kí n máa mú lọ ok mo lè mú nǹkan bá wù mí bẹ́ẹ̀ tọkàntọkàn àbí màmá ẹ díjú. Kò sí ìgbà tí mo fẹ́ fi gbàdo yín ṣe mo fẹ́ òbẹ́yẹ máa fún mi ẹ wo kámẹ́rà lẹ́yìn bísínẹ́sì wọn náà ń ṣe wọ́n ní àgbàdo làwọn ń sún ẹni wọ́n á ṣàlàyé pé wọ́n mọ̀ lọ́mọ ń gbà ni ẹ lọ́mọ ń gbà pé lẹ́sìn mọ́ lọ́mọ ń gbà iṣẹ́ ìṣòwò ní gẹlẹ́ fi ń ṣe tó bá ti pé fún yín màá lọ san owó ẹ máa lọ sanwó ẹ̀ mo gbà ní 7,000 èló ni mo fún yín báyìí ẹ fún ní 50,000 mo fún yín 10,000 báyìí 10,000 báyìí 10,000 mo fún yín 5,000 Bẹ́ẹ̀ni. mo fún 5,000 ó jẹ́ 10,000 so ó ti bẹ̀rẹ̀ business bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni ó ti bẹ̀rẹ̀ business bẹ́ẹ̀ni ẹ mọ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ dúpẹ́ lọ́wọ́ náà mo wá tẹ̀sí wọn mo rò pé kí ni mo sọ fún yín mo ní báyà wá fún mi lágbàdo bẹ́ẹ̀ni bóyá ẹni ẹ̀ẹ́dẹ̀ mọ̀ mí ẹ̀ẹ́dẹ̀ ní kí n mọ̀ mọ́ lọ. mẹ́ẹ̀mà ẹ sáà tó bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan sáà gbà. Ó dẹ̀ wá òkè. Bàtà ẹ ṣe gbogbo ẹ̀ tán Bẹ́ẹ̀. tó nígbà tí mo rí ọmọ yìí èrò ọkàn mi ni pé màá ṣe bá ń bí
ọ̀rọ̀ tí mo sọ yìí ó ti lọ bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn báyìí tàbí kọ́mọ́ ti bí ọ̀sẹ̀ mẹ́ta ló ń lọ ọ̀sẹ̀ èrò ọkàn mi ni pé tí má sí ọ̀gá ẹ sì máa mú rántí ọmọ tá à ń sọ yìí ọmọbìnrin yìí èrò ọmọ Sisi ni Sisi gidi ni èrò ọkàn mi ni pé màá sì bá ọmọ yẹn ń bí báyìí Sisi ọmọ yẹn èrò ọkàn mi ni pé màá sì bá ń bí báyìí pé tí má bá ń bí báyìí màá lè sọ pé màmá mi ò tí ì tó yá ni mo wá rí i pé mi ò bá àwọn òbí ẹ̀. wọ́n san kúká wọ́n san ìyá ẹ̀ sọkún ìyá yẹn ní sẹ́ sunkún òun nìkan ni ìyá ẹ̀ dẹ̀bi. ìyá yẹn sunkún ìyá tó bí ìyá ọmọ yẹn ó sunkún tẹ ẹni kọ́ mọ̀ sọ ẹkún mọ́ tẹ ẹ jágbe mọ́ bíbà kò sunkún mọ́ èmi wá ti wá rí wípé tí bá tún dé bí màá tún bá a. mọ̀mọ́ níbo lẹ ti rí gbogbo agbára tẹ́lẹ̀. bàbá mo bá ní ti bàbá mi ní bọ̀ ọlọ́run ló wà lẹ́yìn. mọ̀mọ́. èmi ò ní wo tí mo ń ṣíwo tẹ bá ń rìn wá mo ti wò kan tí mo máa ṣe fún ẹ ìkan tó ya gbogbo àwọn tó ṣiṣẹ́ tó ya wọ́n dẹ́nu nìyẹn mo ti wò ẹ́ bẹ́ẹ̀ mo ti mọ ẹ̀kọ́ tó lè ní mo ti mọ ẹ̀kọ́ tó máa mí tí máa ṣe fún ẹ mo ti mọ kíákẹ́ máa ní báyìí. ẹ ti mọ nǹkan tẹ́ fẹ́ ṣe. màmá ẹni tó bá ń kojú ìṣòro bíi ẹni tó ní wárápá ẹnu mi ò gbà láti lè sọ ẹni tó ní wárápá torí tẹ́ bá wo àìsàn mẹ́tẹ̀ẹ̀ta yẹn wárápá wèrè ògún òru ó san kò san Ọlọ́run máa fi wèrè dán wa wò màmá àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn jọra wọn ewu lẹ lè tọ́jú ńbẹ ewu lẹ lè tọ́jú ewu lẹ ti tọ́jú rí. gbogbo ẹni mo ti tọ́jú rí bàbá gbogbo ẹni mo ti tọ́jú rí kì í ṣe wọ́n nì. ara pa ìdí kìíní náà ni. àti kéde aláǹgbá lórí pupa àti agẹmọ mo fi owó bèè yókù ó tán bàbá ti àárín ìjì ẹ tán. màmá iṣẹ́ wo náà lè gbé wá sọ́dọ̀ nítorí pé yọba ìlẹ́rù ẹ ti rí iṣẹ́ kan tí ọba ìlẹ́rù rí dáì wò pé ẹ̀yin ọmọ ẹ tilẹ̀kùn mi ò ṣe yóò ti wà rí bíi ti bò. mi ò kò sí kan tó bẹ̀rù mọ́ mi ò ti rí rí. ẹni táwọn èèyàn bá gbéṣẹ́ wá sọ́dọ̀ yín. ẹ gbà mí ò rí pé mi ò fẹ́ mo ti bínú ni. àwọn èèyàn ló sọ pé kí ẹ mọ̀ ṣe ni àbẹ́yìn lẹ̀ mọ́mọ́ fẹ́ ṣe. èmi ló mọ́ fẹ́ máa ṣe ó lè ṣe owó wá bẹ́ẹ̀ yẹn wàá kọ́kọ́ wá jókòó mọ́ ẹ pẹ̀lẹ́ wàá ní ohun pẹ̀lẹ́ ọ̀dọ́ ni ha màmá ẹ gbà mi ò ní dá ẹ léhùn mọ́ o máa lọ ní ìlú àgbègbè tó kúkú owó tó ga jù báyìí mi ò ní ṣe. kì í ṣowó lẹ́yìn dájú lẹ́yìn dáàmú owó ẹ̀ lọ́kọ̀ tí wọ́n kọ́ kàn yìí. lóòkàn mi kan owó ẹ̀ àwọn ọmọ ti wà ó kàtúkọ owó ilẹ̀ tó gbogbo ènìyàn kíjà wo ni ẹ bẹ̀bẹ̀ kan níbí ìjẹta ọ̀rọ̀ ẹ bẹ̀bẹ̀ yẹn sọkún ẹ̀bẹ̀ ti pọ̀ jù wọ́n wá gbẹ̀bẹ̀. ẹ ti bẹ̀bẹ̀. àwọn ló bẹ̀bẹ̀ mi ò gbà tó bá dẹ̀ o. at the end of the day ẹlẹ́ẹ̀ṣe. bẹ́ẹ̀ ni o. ṣé wàá padà ṣiṣẹ́ yẹn. wọ́n bẹ̀. ẹ wá padà ṣiṣẹ́ yẹn màmá. bẹ́ẹ̀ni. wọ́n fàṣìkò yìí kí gbogbo ọmọ Yorùbá níbikíbi tá ẹ bá wà jákèjádò gbogbo àgbáláyé láàrin àwọn èèyàn tí mo ṣàlàyé fún wa wípé wọ́n kọ̀ǹbáàmù ara wọn ni màmá Ajewoja ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mo fẹ́ kẹ́ understand màmá yìí dáadáa tẹ́ bá understand màmá yìí dáadáa ẹ rí wípé tẹ́ bá understand màmá yìí dáadáa ẹ rí pé màmá yìí wọ́n sábà máa ń bísí màmá yìí sábà máa ń bísí àwọn ọmọ iye àsìkò míì wà tó yẹ pé tẹ́ bá pe màmá yìí lè má gbé kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹmẹ ẹlòmíì ó dẹ̀ ti máa bínú wípé kí ló dé tí màmá yìí ò fi gbé kọ́ kí ló dé tí màmá yìí ò fi ṣe báyìí tí wọ́n fi ṣe báyìí torí àmọ́ ṣe ń rọ̀ wá wípé ẹ ṣe sùúrù pẹ̀lú màmá yìí torí pé kò sí gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí màmá yìí ṣiṣẹ́ fún tíṣẹ́ yẹn ò dáhùn ṣùgbọ́n tẹ́ bá ti kó mọ̀mọ́ ní papámọ́ra mọ̀mọ́ lórí ọ̀fẹ́ àti dówó ẹ̀ padà pé kọ́ máa mówó ẹ̀ lọ àwọn ò ṣe mọ́ máa mówó ẹ̀ lọ mo ti rí àwọn èèyàn tó yẹ kó mọ̀mọ́ ti dówó wọn padà mo ti rí dáadáa tó yẹ kó mọ̀mọ́ ti dówó ẹ̀ mówó lọ mọ̀mọ́ tẹ́ bá wà wò ó dáadáa ṣé ẹ láwọn ọmọ tó ń ṣiṣẹ́ yìí ṣé ẹ fi iṣẹ́ ìlú ọmọ lọ́wọ́ torí òwò téèyàn bá ń ṣe
téèyàn bá fi hàn ọmọ nígbà míì okòwò olú ẹ̀ á máa kú ṣe ẹ̀ láwọn ọmọ tó ń ṣiṣẹ́ yìí. gbogbo ọmọ mi kò sí ọmọ mi tí mo bí tí ò mú iṣẹ́ yìí gbogbo ọmọ iṣẹ́ yìí bọ̀tò gbogbo wọn ló mú bọ̀tò olúkálùkù ń ṣiṣẹ́ tí ẹ̀ ń jẹun kò sẹ́ni tí ò mọ̀ tó ń bá rí nǹkan tó rú wọn lójú ibi tó wà wọ́n lè help ènìyàn nǹkan tó ń ṣe ènìyàn ní mo wá báyìí wọ́n lè help wọn tán olúkálùkù ń ṣiṣẹ́ tí ẹ̀ ń jẹun. gbogbo àwọn ọmọ yín ló mọ̀ pátápátá kò sẹ́ni. ẹ̀yin lẹ sì kọ́ wọn lẹ fi iṣẹ́ yẹn lé wọn lọ́wọ́. mo bẹ̀rẹ̀ ní àti bẹ̀rẹ̀ ní pẹpẹ ni mo ti bẹ̀rẹ̀ ó ṣe ojú wọn ló ti parí mo ti mọ̀ ṣẹ́ ojú wọn ni wọ́n ti kò sẹ́ni tí ò mọ̀. Bàbá ẹ bá wa sọ fún gbogbo àwọn èèyàn tó wà nílùú òyìnbó àtàwọn tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ bá wa ṣàlàyé fún wọn wípé kán lè bá a rí confirmation kan kú mọ́ ọ̀bọ̀ lọ́dọ̀. àwọn gan mọ̀ bẹ́ẹ̀ tàtẹ́ bá ráàyè àwọn ẹlòmíín iṣẹ́ ìdòwò àṣìṣe á bá wọn ara wọn jọ ẹlòmíín àákùn díẹ̀ kàtó tẹ bá dé opportunity lè wá ìṣiṣẹ́ fún yín níbí o ìyẹn bá tún wá dáa o àwọn tí ò bá wá gan ẹ máa fi ọkàn balẹ̀ tó bá ṣẹlẹ̀ kí n tó bá gà máa ṣe ẹ̀kẹta á wà òkè mọ̀tò ẹ̀fẹ́ fún mi ní tẹ́ ẹ bá wá fún mi ní ìkan wọn balẹ̀ mi ò máa bí náà mo ti jápa rẹ̀ yẹn mi ò ráyè so ẹ máa fi ọkàn balẹ̀ tẹ́ bá dẹ̀ wà lọ òun tẹ́ bá fẹ́ kí n bá yín ṣe ẹ fún mi náà yè máa ṣe àárí bẹ́ẹ̀ kì í ṣe magic tẹ́ bá dẹ̀ rí opportunity calm down ṣe bá wọn tí mo ṣiṣẹ́ fún wọn tó wá padà wá dọ́pẹ́ wọn wá síbí dáadáa àdó àyàn àgbà o ẹni kò yóò sọ̀rọ̀ Ọlọ́run kó bá wa sí Ọlọ́run dà sí agbá àkúnlábí ẹmọ ajáde agbá àkúnlábí ẹmọ ayé tí bá ṣe ṣe àdárí bá dà sẹ́bẹ̀. yọmọ dùn mọ́ wa yọmọ kúrò máwọn ọ̀tá wa ọlá ló bílẹ̀ ilẹ̀ ló bí àtẹ̀pẹ́ ló bí olókùn sàn ní ajé ẹsẹ̀ bá ń kọ́kọ́ gbé kámẹ́rà sí lójú greet everybody. That do like our videos and our viewers, we are grateful. Ẹ ṣé àdúpẹ́ gan ni o. Thank you very much. Bá mi sọ Yorùbá sí wọn kán mọ̀ pọ̀ gbọ́ Yorùbá dáadáa. Mo gbọ́ Yorùbá o. Mo kí gbogbo yín o. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kálẹ́ ní gbogbo ibi tí ẹ bá wà lórílẹ̀-èdè ayé o. Àwa tá wà ní Yoruba Online Dun TV. Yoruba Dun Online TV. Òun la ti ń kí yín o. Thank you for your like, your views. Bá mi fèdè kálẹ̀ kí o. Ẹ káalẹ́ o, à ń lẹ́ o, níbi tẹ́ ẹ bá wà níbo à ń bá ra, mo mà kíran o, mo kíran pé à ń káàárọ̀ àkàsùn àdẹ̀kálẹ́ o ní orí Yorùbá Dun TV. Ó mà yan, jàǹbá bá wa subscribe jàǹdẹ̀ láìkí ẹ o, jàǹ láìkí pé jàǹ tẹ ọwọ́ yóra níbẹ̀bẹ̀ yìí, jàǹ láìkí ẹ jàǹdẹ̀ bá wa share, jàǹpẹ́ ayé, jàyé bàgà wò ó yan o, Yorùbá wa ó dẹ̀ yan ìkálẹ̀ wa yìí dẹ̀ ó dẹ̀ yan kí ẹ fọ̀ yìí nẹ̀. Bá mi fi èdè jọ kí wọn. Ọdọ́ bálá ìkúlé o, ẹ káàsùn, ẹ káàárọ̀, ẹ kálẹ́ o. Also kulemo ẹ̀yin tẹ́ ń wo view or one video dim na mase. This is Yoruba Dun Online TV. Komodo what mo kulemo ni. Subscribe na mase wo kulemi. Comment na mapo wo kulemo. But if you share na mapo wo gere na kulemo omieka mo ko contribution omi ni mase wo yara me ni omieka mo. Ẹ ti gbọ́ ìdí ẹ̀. Èdè tó ti ẹ̀ ń sọ kò sí ní tí mo gbọ́ ńbẹ̀ mo kàn tí mo kàn sá gbọ́ ọyàn ọmọ obìnrin kìnìkìnì kan ọyàn ọmọ wọ́n kí gbogbo wa níbikíbi tá a bá wà kò síbi tí olúkálùkù ò sí ẹ rí i pé tẹ bá wò dáadáa alágbára ń bẹ káàkiri gbogbo àgbáláyé alágbára ń bẹ ńlẹ̀ yìí alágbára ń bẹ ní gbogbo ilẹ̀ Yorùbá babaláwo wà oníṣègùn wà adáǹṣe wà àwọn tó jẹ́ pé ọlọ́ṣun ni wọ́n wà ìránṣẹ́ Ọlọ́run wà wòlíì wà Ọlọ́run kan náà jọjọ Ọlọ́run kan náà ṣoṣo ni gbogbo agbé lọ́wọ́ èdè ìlàsẹ̀ lọ́kàn yàtọ̀ níbi nínú nǹkan tá a bá ń sọ ó kí wa o yọmọ dùn mọ́ wa yọmọ kúrò máwọn ọ̀tá màmá Arogbo ẹ̀ ní àti gbọ́ nǹkan tí wọ́n sọ ẹ farabalẹ̀ fún màmá yìí dáadáa màmá yìí máa ṣe dáadáa fún ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n àìfarabalẹ̀ àwọn èèyàn nílùú èbó àìfarabalẹ̀ àwọn èèyàn ní ń fa wípé màmá yìí ẹ tètè dá wa lóhùn ẹ tètè màmá tó sẹ́ǹdì owó sí kí màmá bọ́ ṣiṣẹ́ tí ò tí ì tó bí ijọ́ méjì ijọ́ mẹ́ta iṣẹ́ tó ti sẹ́ǹdì sí màmá kí màmá ẹ bá ẹ ṣe kì í ṣe nǹkan tó rọrùn ariwo ló ń pa ó ní sùúrù ni o ó ní sùúrù ni yọmọ dùn mọ́ wa o yọmọ kúrò báwọ tara bá ń dá ọkọ rẹ fún gbogbo àwọn èèyàn. Okay, my name is Favour, orúkọ mi ni Favour. Mo kí yín o ẹ ti gbéde rẹ̀ dáadáa ẹ ti gbéde rẹ̀ yọmọ dùn mọ́ wa ẹ ṣé o mo kí wa ìkànnì Yorùbá Dun Online TV ló ń ké yín pé ẹ kú àsìkò yìí yọmọ dùn mọ́ wa o. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́kadà lórílẹ̀‐èdè Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ wọn náà ti ń complain wọ́n ti ń pariwo àwọn nǹkan tí wọ́n ń là kọjá èmi ò tiẹ̀ máa sọ̀rọ̀ wọ́n ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ làwọn máa ń gbé per drop 50 naira tẹ́lẹ̀tẹ́lẹ̀ per drop 100 naira tẹ́lẹ̀tẹ́lẹ̀ gan-an rí gan per drop 30 naira ni ṣùgbọ́n sìn báyìí ìṣòro ti dé
èló lẹ́ ń gbé bàdọ́ọ̀bù báyìí ẹ súnmọ́ bíbá ẹ súnmọ́ bíbá à ń dáadáa. gbé ní 300 200 àwọn èèyàn ọ̀dẹ̀ tó gùn mọ́ látàrí epo tí ó ti wọ́n. ẹ mọ̀ ń gbọ́ yín lọ. à ń ra epo ní 980 per litre. àbí Yorùbá mi ò yé yín nísìnyí tó gbogbo nǹkan báyẹn tí wọ́n bá fẹ́ gbé ìsọ̀límẹ́ǹtì bọ́ lọ́kadà ní ìsinsìnyí 1.8 1.7. èló tẹ́lẹ̀ lẹ́rọ ọ̀kadà èló ní ọ̀kadà tẹ́lẹ̀ around 240 náà ní ìsìn cash of ọ̀kadà náà 1.1 million. 1.1 million ní cash ọ̀kadà sí. cash ọ̀kadà báyìí. èló lẹ́dẹ̀ rà tẹ́lẹ̀ èló dẹ̀ ní tẹ́lẹ̀. 250 240. lẹ́ra ọ̀kadà tẹ́lẹ̀. lára mọ́sí owó mọ́sí ta fi ń ra márùn-ún la fi ń ra ẹyọ kan báyìí. bó o lẹ ṣe wá ń ṣe tó fi ń pè yín. some people àwọn olè pọ̀ ní gbòòrò tọ́lẹ̀ mọ́ gba ọ̀kadà lọ́wọ́ àwọn onímàṣín. bó o ló ṣe ṣe. a dẹ̀ tún wò pé ká mọ̀ ti ọ̀kadà ká mọ̀ bá jalè. àmọ́ àwọn ẹlòmíì ò ṣiṣẹ́ wọ́n ń gba màṣín wọn á dọ̀kadà dúró wọ́n ń fobìnrin múyàn wọ́n ní gómìnà lọ sátọ̀ ọ̀kadà wá. èèyàn mọ̀ wò pé ipá mi ọ̀ obìnrin ò lè káfà mi àmọ́ ìmẹ́ tó fẹ́ jáde sí mi lójúgbó nígbà tí n bá gba ìsọ̀límẹ́ǹtì ọ̀kadà 1.7 million kẹ́ tún fobìnrin sẹ́ẹ̀tì tí mo tún re epo ní 980 per litre àti gbèrò 200 gan wàhálà ni mo ń deliver 5,000 naira per day. èló dẹ̀ ní deliver tẹ́lẹ̀. 1,500 1,000. ní deliver. èló dẹ̀ lẹ́ ń gbé tẹ́lẹ̀. 250 naira. 250 naira lẹ́ ń gbé tẹ́lẹ̀. 50 naira gan. èló wà ní pàdé ọ̀bù sábó báyìí. ọwọ́ àbí ìjọba máa jẹ jìnnà sí. lẹ́ ń gbé báyìí àbí. tí wọ́n bá sọ ní àtiwọ́ sábó 200 tó bá fi lè mú wọn sábó 300 tó bá ń lọ tó lóbì 500 700 ní. lẹ́ ń gbé wọn báyìí lẹ́ ń gbé báyìí. bóòlù ọ̀rọ̀ tẹ́lẹ̀ kò ó tẹ́ yín lọ́rùn bí ọ̀rọ̀ epo ṣe. no kò tẹ́ wa lọ́rùn kì í ṣe kíkẹ́ epo lọ́wọ́n àmọ́ tí epo bá ti wọ́n gbogbo nǹkan ló kù lọ́wọ́n ọ́ìlì socket and chain táwọn rà ní 45 táwọn rà ní 35 àti rà báyìí ní 11,000 naira. socket and chain. táyà machine 25,000. èlé lẹ́yìn rà tẹ́lẹ̀ táyà machine. táyà machine ọ̀rọ̀ 5,000 45. 45. ibẹ̀ ládẹ̀ tí ń rí àwọn ọlọ́kadà tán fẹ́yàwó méjì tán fẹ́ mẹ́ta o àbí àbọ̀lọ́kadà ò lè fẹ́yàwó méjì sọ́lọ́kadà ò lè fẹ́yàwó méjì. ọlọ́kadà ń fẹ́yàwó mẹ́ta látàrí pé ẹ tíyàwó ń bọ́ lọ́pọ̀ jù. àwọn ọlọ́kadà ìyàwó máa ń bọ́ ọlọ́kadà gbà mí. àwọn ń bọ́ o tó ló lọ ẹlòmíín yẹrí ọ̀rọ̀ Nàìjíríà ní ìsìn tẹ́lẹ̀ wọ́n jẹ sàárà wọn ò jẹ sàárà mọ́ sàárà ní ìsìn wọn fi ń lásìkò èèyàn ni. tó ń sìn báyìí ọlọ́kadà lè fẹ́yàwó méjì báyìí. látàrí pé obìnrin gan ń bọ́ ọlọ́kadà. obìnrin bọ́ ọlọ́kadà ṣé mo sọ pé wọ́n wà níbi iṣẹ́ ọ̀kadà ni. obìnrin ra mọ́ sì tọ́pọ̀ ju obìnrin lónìí. máa ṣe ọlọ́kadà àkọ́kọ́ ju ta obìnrin lónìí. bí bó bí ti báwo. ẹ ṣe ṣẹ́rí businessman pọ̀ àwọn obìnrin tí ń dóko olóṣèlú pọ̀ tí o bá mi ò yé yín sìn tó kò sí iye tó olóṣèlú fẹ́ fún wọn tó fẹ́ jọ wọn lójú àwọn ló tún ẹ̀ fà àwọn èèyàn. tí o bá mi ò yé yín sìn tóbìnrin tí ó ti jẹun àárọ̀ lèmi fẹ́ lọ kọnu sí ni àná possible ní ìdí ìpamọ́ fẹ̀fù láàárọ̀ yìí ń dẹ̀ deliver 5,000. ó ti pamọ́ fẹ̀fù láàárọ̀ yìí ń dẹ̀ deliver 5,000. ó sábẹ́ pa. tójú ọba ti rọ̀ ìgbà tí lè bá sú àwọn ọ̀kẹ́rẹ́ dẹ̀ ń bẹ́nu létè mi náà fẹ́ bọ́. ó láwọn ọ̀kẹ́rẹ́ nu lé. mo kẹ́ sọ́kẹ́rẹ́ ẹranko èèyàn pẹ̀lú ìyàwó. ó láwọn èèyàn nu lé tó ń bọ́. family man lèmi náà. family wa ni wọn náà. so installment lọ dẹ̀ tún kí. installment 1.7 million. lọ́wọ́ ọ̀kadà. ṣé 1.7 million. àkàdì rotimi i'm a sergeant iṣẹ́ traffic ní à ń ṣe yìí òun ni mo fẹ́ sọ̀rọ̀ ní ipa ẹ̀ nígbà tí. kòkòkò làwọn mọ̀ràn fàdítì kọ́ ọmọ rẹ̀ kó mọ̀ kọ́ kó mọ̀ ká èdè Yorùbá èdè tó ṣàpèjúwe bá a ṣe tó bá a ṣe fẹ̀ tó nílẹ̀ Oòduà àwọn ọmọ káàárọ̀ oòjíire èdè Yorùbá èdè tó lẹ́wà jùlọ nínú èdè ni Yorùbá Dùn Online TV ìkànnì tó dára ni ẹ máa wò ó kẹ́ subscribe síbẹ̀. tí mo jọ iṣẹ́ yìí ó jẹ́ iṣẹ́ tí mo like nígbà yẹn fọ́ọ̀mù méjì ló wà níta both general duty and traffic ló wà nígbà yẹn but traffic òun ni mo join ó jẹ́ iṣẹ́ tí mo like but nígbà tá a dẹ̀ ṣe tán wọ́n pò sí wa àwọn ọ̀gá tí a bá lẹ́nu iṣẹ́ yẹn wọ́n wá kó wa wá sí títì pàtó kó wa wá wọ́n wá wọ títì wọ́n á ní ká máa wò wọ́n bọ́ ṣe control traffic á wò wọ́n tá bá ti wò wọ́n bíi 10 minutes wọ́n á pè wá pé ká wá ṣiṣẹ́ bọ́n ṣe ṣe fún ẹnì kankan nìyẹn a ṣe àdúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ iṣẹ́ yẹn náà ẹ̀yìn náà òun la wà a máa iṣẹ́ yẹn tójú bá rọ̀ ń gbà mí hold up wa wà a ní fẹ́ kí hold up ó mú anybody àfẹ́kọ̀ọ́ free olùkàkú kó lè máa lọ but mọ́tò mi àtàpọ̀tọ̀ sí ọ̀ lára
èèyàn bá sọ̀rọ̀ àti wọn sọ̀rọ̀ ní yellow paper ẹ̀rọ kí láì ṣe nígbà kan àwọn kan bó ṣe sọ̀rọ̀ òyìnbó ò ní mínì wọ́n ní òyìnbó ò tá mọ́ etí aṣọ wa kò dẹ̀ dá sálárì dúró ọ̀tá yàdúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ pé padà jẹ́ iṣẹ́ yẹn kò sí problem kò sí ogun azet ò sí gbogbo ọ̀nà máa ń free olúkálùkù máa ń lọ tiẹ̀ ni àdẹ̀ kí n fa wàhálà ẹjọ́ mú lọ gbogbo àwọn traffic body tó bá ibi kíbi tí ẹnì kan wà wọ́n dẹ̀ fèsì kan tó ń ṣe kó mọ irú iṣẹ́ tí wọ́n ń ṣe ló ti máa ń ṣiṣẹ́ mi mo jẹ́ èèyàn tó máa ń like àwọn èèyàn wọn máa ń wò mí several times there's one time tí máa kan tó wá pàdé fún mi ó ní àbí look at you this morning ó ní you know this job very well mo wá ní ó ní ṣé mo ti ṣiṣẹ́ Ìbàdàn rí ni mo wá ní mi ò ti ṣiṣẹ́ Ìbàdàn rí pé mi ò ṣiṣẹ́ bẹ́ẹ̀ ó ní mo ń ṣiṣẹ́ gbọ́njà gbogbo èèyàn fún máa ń praise mi àwọn èèyàn wọn máa ń praise mi mo ṣe máa ń ṣiṣẹ́ inú mi dá máa ń dùn lórí mo máa ń concentrate lórí iṣẹ́ mi ni mo bá ń ṣiṣẹ́ mi mi ò dẹ̀ kí n báyàn ṣeré lóní ẹnu iṣẹ́ mo máa ń kọra mọ́ iṣẹ́ mi mo máa ń fi gbogbo ara ṣe iṣẹ́ mi ni lórí jẹ́ iṣẹ́ tí mo like iṣẹ́ tí mo dẹ̀ ń gba sálárì ẹ̀ nìyẹn àwọn ṣe máa ń ṣe iṣẹ́ mi mi ò mọ̀ pé àwọn èèyàn máa ń wò mí lórí ẹni tí wọ́n bá ti ń wò irú ìran lórí mi ò kí mọ̀ pé àwọn èèyàn ń wò mí bọ̀ mo máa ń ṣiṣẹ́ mi lórí a máa ń bísì junction yẹn jẹ́ junction tó bísì mo dẹ̀ máa ń ṣiṣẹ́ mi sódà kó má bàa sí az èèyàn tó olúwa lè máa lọ tiẹ̀ kò ní sí problem lórí iṣẹ́ yìí ó jẹ́ iṣẹ́ tó pé tí wàá bá ń ṣiṣẹ́ lọ́wọ́ èèyàn tó ń ṣiṣẹ́ ń bẹ̀rẹ̀ tí ò bá base lórí iṣẹ́ tó ń ṣe àwọn hold up máa gba junction lọ́wọ́ ẹ̀ because kò ní understand bó ṣe máa ṣe iṣẹ́ ẹ̀ mọ́ but téèyàn bá ń ṣe iṣẹ́ láti ilẹ̀ tó yẹ pé ìwọ ló ń ṣiṣẹ́ èèyàn bí mathematics ni olúrakú ó máa ṣe ni tí ò ní sí hold up tí ò ní sí ìkọ̀kan kò ní sí problem but téèyàn bá ń ṣe lẹ́nu ẹ̀ hold up driver mi àti yó ọ̀kadà mi àti yó akàn wọlé ni ọba wọlé but wọ́n tún ní àtún sọ pé yellow fever ṣé bí wọ́n ló pàṣẹ wọ́n ló pàṣẹ kò séèyàn tó pàṣẹ wọ́n ti kẹ̀yìn sí ẹ wọ́n ti dá ẹ dúró àti àtúnfọ̀gbọ́n ṣe sódà kó má bàa sí wàhálà láti di iṣu. àwọn drivers àti àwọn ọ̀kadàs wọ́n ní yellow fever mí náà wà tó bá pẹ̀sẹ̀ ní á ní yellow fever wọ́n bá ní yellow fever màá tún ju wọ́n sí wọn ní màá kí wọn because yellow fever tó ń pè wá orúkọ yẹn ti wà ńlẹ̀ tipẹ́ ó ló di pé mo join iṣẹ́ yìí ni mo sì kéré gan tí wọ́n ti pe yellow fever orúkọ yẹn dẹ̀ ti wà ńlẹ̀ tipẹ́ but traffic warden òun ní orúkọ wa but orúkọ tó ti wà ńlẹ̀ tipẹ́ àwa tó ṣe dé àti àwọn ọmọọṣẹ́ kò sí kan tá a fẹ́ ṣe sí yellow fever tó dẹ̀ ń pè wá kò dẹ̀ dá sálárì dúró òrò affect wa. àwọn èèyàn wọn mọ pàtàkì iṣẹ́ wa but àwọn kan dẹ̀ mọ pàtàkì iṣẹ́ yẹn because ibi pàtàkì iṣẹ́ wa tá a bá ti wà lọ́nà kì í sí accident kì í sí problem but tá a bá ti sí lọ́nà accident máa ń ṣẹlẹ̀ wọ́n máa ń kọlu ra wọn ibùdó àwọn màmá àgbàlagbà àwọn àgbàlagbà míì wọ́n máa ń ṣàdúrà fún wa tá a bá ń lọ because àgbé ọmọdé kọjá àgbé àgbà kọjá àdẹ̀tún máa lọ children cross àlọ́ cross àwọn ọmọ so that iṣẹ́ tá a wá ṣe nìyẹn so that gbogbo nǹkan tá a dẹ̀ ń ṣe wọ̀nyí òun ni ó jẹ́ kí àwọn òbí wa náà tí àwọn náà tí wọ́n fi ń jèrè ọmọ torí àgbọ́mọ kékeré kọjá àgbàgbà kọjá àwọn èèyàn dẹ̀ máa ń ṣàdúrà fún wa obìnrin á ṣàdúrà fún wa á ṣàdúrà bọ̀ tí ò bá dé sí wa ń bíṣẹ́ wọn máa ń kọ lura ní ọ̀nà yẹn bọ́ọ̀sì ọ̀nà á bísì olúkàkú eléyà fẹ́ lọ bọ̀ tá a bá ti immediately tá a bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ wa á ti bẹ̀rẹ̀ nìyẹn kì í sí problem ọ̀nà dẹ̀ máa lọ olúkàkú máa ń lọ tiẹ̀ ọ̀nà tó àsìkò tí iṣẹ́ yẹn tó máa ń bísì mọ́yìn àárọ̀ ló máa ń bísì tó bá ti bísì láàárọ̀ torí àwọn tó fẹ́ lọ bíṣẹ́ wọn á máa rush àti lọ bíṣẹ́ tó bá ti wá da ìrọ̀lẹ́ tó ti ń padà náà ó ti máa ń bísì gan tọ́nà wá ń bísì bó ṣe máa ń bísì nìyẹn morning and evening. ó sọ ti bá iṣẹ́ mi mo máa ń ṣiṣẹ́ mi pẹ̀lú taratara but àwọn èèyàn máa ń wò mí kì í ṣe pé mi ò jẹ́ kí n mú nǹkan kí tó ṣiṣẹ́ kì í ṣe pé bóyá nǹkan tí mo mú ni mo ṣe iṣẹ́ mi no mo ṣe iṣẹ́ mi láti ìgbà tí mo ti wà ní constable nìyẹn láti ìgbà tí mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ mi mo ṣe iṣẹ́ tí mo fi bẹ̀rẹ̀ iṣẹ́ mi láti ilẹ̀ òun nìyẹn ó ti wá mọ́ mi lára tí bá ti wá iṣẹ́ yẹn ó ti mọ́ mi lára èmi gan mi ò wá kakú pé mò ń ṣe iṣẹ́ mọ́ because àwọn èèyàn náà máa ń wò mí mi ò pé wọ́n wò mí gan àti mi kàn máa ń ṣe iṣẹ́ mi ní gbogbo ọ̀nà gbogbo ara mo dẹ̀ máa fi ṣe iṣẹ́ mi. Ato. Ẹ kì í kàn sí òbí jọ, ayẹ̀fẹ́ yà mí.